Ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni o fíìmù Ewúro ó ti wà lórí Òkìkí Premium TV? Ẹ tara ṣàṣà láti lọ wo eré yìí nítorí sinimá tí ẹ̀ ń wò yìí gbàǹkangbì ni eré tí ẹ̀ ń wò yìí ó ládùn gidi gan ni. Àǹfààní púpọ̀ wà nínú eré yìí tí ẹ bá wò ó. Ẹ kú dédé ìwòyí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko lẹ́yìn odi. Ẹ káàbọ̀ padà sórí YouTube channel wa lónìí a ó máa sọ nípa fíìmù Ewúro apá kejì. Kí á tó tẹ̀síwájú mo lérò pé pàdánù wa ti wo fíìmù Ewúro apá kìíní. Fún àwọn tí kò bá ti wo eré náà ẹ tara ṣàṣà láti lọ wò lórí Òkìkí Premium TV. Àwọn ló ń ṣòro ẹ̀ lórí YouTube channel wọn ẹ jọ̀wọ́ ẹ gbìyànjú láti lọ wò ó nítorí náà ládùn ó lárinrin ó tún fúnni lóye pẹ̀lú. Lónìí a ó máa sọ nípa òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jùlọ nínú fíìmù Ewúro nítorí àwọn òṣèré ńláńlá àwọn òṣèré jàǹkànjàǹkàn àwọn ni wọ́n kópa nínú eré yìí. Ta ni òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí nínú àwọn òṣèré tí ó kópa nínú eré yìí? Èyíkéyìí nínú àwọn òṣèré yìí tí ẹ bá nífẹ̀ẹ́ sí ẹ jọ̀wọ́ ẹ tẹ orúkọ òṣèré náà àti ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ rẹ̀ sí comment section kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀. A kò ní rí jù báyìí lọ lónìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ó tún di ọjọ́ mìíràn ọjọ́ ire lójú gbogbo wa máa rí o. Ó dàbọ̀.